Ó jẹ́ ohun ìyàlẹ́nu fún gbogbo mùtúmùwà tó gba àwọn àfáà nígbà tí bàbá wa Olúwo ti ilẹ̀ Ìwó tí wọ́n bẹ̀rẹ̀ sí fi èdè Lárúbáwá tí ṣe kéwú tí wọ́n bẹ̀rẹ̀ sí fi dára ní gbangba wálíà. Kódà ọ̀rọ̀ yìí sojú bàbá wa Ìmáàmù Ọ̀fà níbi tí Olúwo ti ń fi kéwú dára tí wọ́n sì tún sọ àwọn ìtàn ọlọ́kan ọ̀jọ̀kan kò tán síbẹ̀ o. Kódà wọ́n sọ ìtàn ọba àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ ní gbogbo ayé nígbà tí Ọlọ́run fi dá ayé. Ẹ̀yin ènìyàn wa, ẹ bá wa subscribe sórí channel wa Ojúlówó Ọmọ Yorùbá TV. Ẹ máa bá wa ká lọ. Ìyá ọ̀gá tí bàbá Yorùbá kàtí àǹkàrà ìhànà olóṣèlú. Wọ́n fẹ́ fífẹ́ kí gbàgbọ́ tó wá. Ẹ̀mọ́mọ̀ ọba ọmọ máa mọ́mọ́ tó ẹni bí tẹ́ lọ. Mọ̀ ń bọ̀ bẹ́ẹ̀. Ọba àkọ́kọ́, tálọ́mọba àkọ́kọ́ láyé. Ṣé ọmọba àkọ́kọ́? Ọba àwọn ọba. Nígbà tí ọ̀rọ̀ ìjọba àkọ́kọ́ láyé ìjọ mẹ́tọ́gbọ́ra, Ádámọ̀ ni. Ádámọ̀ ló gbé ìṣàkóso gbogbo ayé ìlú lọ́wọ́. Gbogbo ní ọmọ Ádámọ̀ ni. Bá lọ́wọ́ àkọ́kọ́, Ádámọ̀ ni. Òun ló ní kí gbogbo nǹkan kí wọ́n fi kí ni? Ọlọ sí Quran. Ìkẹtàdínlógún. Tí wọ́n ti ta lọ, ìgbàlódé lọ, Quran 1770. Wọ́n wọ́ta ẹ́. Ọ̀yá. أعوذ بالله من الشيطان الرجيم. ولقد كرمنا بني آدم. وحملنا في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير من عبادهم وفضلناهم على مما خلقنا Ẹ̀wọ̀n náà gbọ́dọ̀ àbẹ́lẹ̀. Ọlọ́run ọba ṣe. Bá a ti rí nínú àwọn àpá àgbẹ̀ wà ní